I want to be president of Federal Republic of Nigeria, then I know I have to be diplomatic. So there are certain things. Contradiction between the West, Europe, America, and Africa. Climate change. We have gas on the ground. We need long-term money to build the pipeline. Get to Europe and compete and make money. Invest in us. This is the time of your need. Don't classify the gas as a dangerous item after you have developed. Many of your towns, cities, and states, you are still using coal. How can you say poor country like mine, we have to comply with the same standard as yours? I won't say more than that now. I'm facing election. To Yorubas, Bami, Wakogbare no. Save me, save me. You have to save yourself first. Diplomatically, what we have to do is break the jinx of diplomacy and tell each other the fact that this country is not poor. A country of several millions of people with our size, with our God-given resources. Okay, please spare some of the expenditures of going to space to invest in a pipeline that will give you gas in Europe. I don't care what Russia will say. I want to compete. We have the money in the ground. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú pé mo kọ́kọ́ fi ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu hàn wá. Ẹ dẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ náà. Ẹ rí i pé wọ́n dọ́gbọ́n sọ̀rọ̀ lọ sórí ọ̀rọ̀ Yorùbá náà. Wọ́n dọ́gbọ́n sọ oríṣiríṣi. Ẹ̀yin èèyàn, mi ò fẹ́ ká fira wa wé Ọlọ́run. Ẹ má jẹ́ ká fira wa wé Ọlọ́run rárá. Ṣé mọ̀ pé láti ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed ti ń campaign jọ́sí, tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá làárọ̀ tẹ̀lé ni, ẹ mọ iye tí ìbò rẹ̀ lè jẹ́ tàbí tí ò bá jẹ́. Ṣùgbọ́n ìtorí Yorùbá bú púpọ̀, torí wípé àwa máa ń ronú jinlẹ̀, a máa ń gbé nǹkan wò jù. Ṣùgbọ́n èyí tí máa ń dùn mí ní kó jẹ́ pé nǹkan tá à ń gbé wò yẹn gangan kó jẹ́ wípé wọ́n ní là ń gbọ́ tá à ń dúró lé lórí. Ó ní máa ń dùn mí jù. Àwa Yorùbá bu ẹlòmíì bí ẹni láyín, whereas tó bá kó àwa kan àti àwọn tá à ń búyàn fún yẹn, tá a fẹ́ kí wọn ó pọ́n wa lé nítorí pà ń búyàn yẹn, tó bá kà wá àti wọn nìkan, tí wọ́n bá ní ká wá sọ nǹkan kan nípa ẹni tá à ń bú, a ní lè sọ nǹkan kan. Akàndì yẹn wọ́n ní kinní kan, wọ́n ló ṣe báyìí. Ṣé rí gbogbo ìgbésẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká gbà pé ìgbésẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Ṣùgbọ́n sìn, mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá pẹ̀lú tó lọ ń tiẹ̀ pẹ̀lú
pẹ̀lú dírámà díẹ̀ tọ́lọ́run fi hàn wá lásìkò ìbò yìí ó yẹ ká nígbàgbọ́ wípé gbogbo ẹni tó bá ń bá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jà ń sìn ìran ọmọ Yorùbá ló ń bá jà torí gbogbo nǹkan láti rí a rí bí àwọn ẹtì ẹ̀jẹ̀ fi bí ẹ̀hàn yín nù yẹn ẹ wò bí àwọn ọmọ IPOB ẹ wò bí wọ́n ṣe ń ṣe ìwọ́de nítorí pé Obi ò wọlé ẹ wò. bí àwọn ọmọ IPOB tí wọ́n ti sọ wípé àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ election rárá tí wọ́n ti pa ìmọye brọ́dà wọn tí wọ́n ti pa ìmọye sísítà wọn tí wọ́n ti jó ilé ọ̀pọ̀lọpọ̀ ilé wọn ara wọn tí wọ́n ti jó ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ìjọba tó wà lọ́dọ̀ wọn tẹ́ bá lè rí wọn tí wọ́n ń protest báyìí lórí wípé ẹni tó ṣepò kẹta ni wọ́n gbọ́dọ̀ gbé ipò kẹ́ni fún àṣé àwa ọmọ Yorùbá tá àti ẹ̀ para wa tó jẹ́ pọ́rọ̀ ẹnu lásán là ń sọ àṣé ti wá tó sẹ́pẹ́rẹ́ àṣọwáyé káwa tètè gbà ń sìn pé bọ́rọ̀ yẹn ṣe rí leléyìí ó yẹ ká tètè fura ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrẹ́pọ̀ tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dà sí àárín wa láti orí ìbò tí ó wáyé lórí ìbò gómìnà ti Èkó. Ọlọ́run tóbi gan o. Tí Ọlọ́run bá máa yí èèyàn lọ́kàn padà, ó kàn máa yí láàrin 1 second, ó ti yí náà nìyẹn. Torí mo mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tí wọ́n tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mo sì mọ tí wọ́n ń sọ lónìí. Wọn ò sì sí Nàìjíríà débi pé a máa ní wọ́n lọ gbowó lọ aṣíwájú Bọ́lá Ahmed àbí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àṣìwò táwọn láìkì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu before election tí wọ́n ti wá láìkì wọ́n sì yẹn ṣé gbogbo wọn náà ṣé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lọ kówó fún ọ náà ni ó lọ kówó fún ọ ní Amẹ́ríkà ó lọ kówó fún ọ ní Canada ó lọ kówó fún ọ ní England ó lọ kówó fún ọ ní Germany ó lọ kówó fún ọ káàkiri orílẹ̀-èdè àgbáyé tó fi jẹ́ pé àwọn tí wọ́n ń crucify rẹ̀ ń jọ́sí ni wọ́n ti ń kọrin òsánà ń sìn. Àròjinlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Àròjinlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Torí tó bá kọjú sí èèyàn ó yẹ kéèyàn ta. Tó bá kọ ẹ̀gbẹ́ sí èèyàn ó yẹ kéèyàn ta. Ṣùgbọ́n tó bá ku èèyàn nìkan ó yẹ kéèyàn tó èrò ara rẹ̀ pa. Ọgbọ́n tá a fi kọ́ odidi ilé tó ró gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó fáìn gan kò tó ọgbọ́n tá a fi sun oorun inú ilé ọ̀hún lásán falala. Ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ wà in diaspora ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá jù sí lórí íńtánẹ́ẹ̀tì ẹ tiẹ̀ máa ń tún rí kọjá ṣáájú àwa kan tá a wà Nàìjíríà. Àwọn tẹ́ ẹ̀ lè rí síwájú wọn ni àwọn tó wà ń bẹ̀ nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ torí àwọn ti rí báyìí physically kó tó di pé àwọn kan ó rìkọ́dù ẹ̀ wọ́n sì sẹ́ndì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwa làwa wà ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa ló ń yé àwa nítorí pé àwa máa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wa ó máa wà níbi the scene of the incident níbi tí wọ́n ó ti mọ̀ pé báyìí ló ṣe rí ọwọ́ nǹkan tí wọ́n interest ti ẹni tó rìkọ́ọ̀dù tó kàn sọ sórí íńtánẹ́ẹ̀tì ibi tó ń gbé lọ làwọn ayé ọmọ rí gbà lọ ó dẹ̀ lè jẹ́ pé right ló gbé lọ kó jẹ́ pé left lọ́nà wà. Ìyẹn la fi gbọ́dọ̀ mọ listing síra wa a gbọ́dọ̀ condemn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́yìn náà bá sọ
èyí náà gbọ́dọ̀ condemn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa bá sọ torí pé we are witness to it. So àwọn èèyàn kan wà tí wọ́n ti tóbìnrin bá wà ní oyún, àwọn èèyàn kan wà tí wọ́n ti lérí ọjọ́ ìkúnlẹ̀ yẹn tí wọ́n fẹ́ kọ́ ọmọ wáyé, kódà wọn ò fẹ́ kí ìyá ọmọ gan-an ó rùlà, tí wọ́n fẹ́ kí akèlè ó fọ́ kómi ó sì dànù, wọ́n sì máa bá àpò títí. Irú àwọn èèyàn tí wọn ò fẹ́ kọ́ ọmọ wáyé yẹn tó bá tún wá di ọjọ́ ìkómọ, àwọn lẹ́ẹ̀rì tí wọ́n máa bá wa sọ lọ́jọ́jọ́ ọmọ tí ò wù kó wáyé. So Ọlọ́run nìkan ló mọ ọ̀tá, Ọlọ́run ló mọ ọ̀rẹ́, inú lọ̀tá wà, inú lọ̀rẹ́ wà. Mọ́ torí pé èèyàn ń ra nǹkan fún ọ tàbí ó ń fún ẹ lówó believe pé ọ̀rẹ́ ẹ ni o. Ẹlòmíì ó máa bọ́ọ̀yàn títí nítorí kó o lè bá a sanra, bóyá o ò sanra rárá tẹ́lẹ̀ kò sì fẹ́ jẹ egungun, á wá bọ́ ọ títí tó fi sanra, tó fi tó àsìkò tí ó máa attract ẹ láti pa ẹ́ jẹ. Ẹlòmíì ó máa gbé ẹ débi tí ayé máa ti rí ẹ, á wá jẹ ẹ mọ́lẹ̀. So kì í ṣe gbogbo ẹni tó bá ń ṣe ni ní ire ló ń ṣe ire yẹn dénúdénú, kì í dẹ̀ ṣe gbogbo ẹni tó bá ń ṣèkà náà ló ṣe dénúdénú, kì í dẹ̀ ṣe gbogbo ẹni tó bá ń ṣèkà ni ò ṣe dénúdénú. So ìdí tá a fi mọ̀ pé gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà nìyẹn. Ẹ̀yin wo irú ìlérí kan tó wáyé lọ́dọ̀ ọmọ Yíbò kan torí Ọlọ́run, ẹ̀yin ẹ wò. We cancel the Tinubu presidency in Nigeria. We decree from this altar that result will not stand, that you will raise up a mighty wave of opposition. Lórí ọ̀tá nítorí Ọlọ́run, kí ni Bọ́lá Tinubu alákànbí ṣe gan ẹ̀ṣẹ̀ ó gan ni ọmọ odò tó dá wá ṣe àwọn ará bíi àbẹ̀lẹ́yìn tí ọba aláwọ̀ làbí ti fi èsì ìbò táwọn ọmọ Nàìjíríà dì lọ́jọ́ 15 oṣù kejì ọdún tá a wà nínú ìṣe ara ilóore tí Bọ́lá Tinubu àkànbí ọmọ olóore ti jáwé olúborí táwọn tí wọ́n rí oríṣiríṣi vision tí wọ́n ti kọ́rọ̀ wọn jẹ síbẹ̀ lórí ọ̀tá nílé Olúwa níṣẹ́ làwọn kan tí wọ́n pẹ̀lú àwọn olóṣìṣẹ́ Ọlọ́run kò sinmi o ẹbọ àdúrà kàǹkà ni wọ́n ń gbé wọ́n ń bẹ Olúwa lọ́wọ́ ẹ̀ kó tètè parẹ́ kó má ṣe wá sí ìmúṣẹ kí ètò ìgbéjọba kalẹ̀ fọ́kọ Olúrẹ̀mí má bọ́ sí rárá ṣá o níbi tí múnimúni wà láti ẹni tí yóò fi àdúrà jagun láti fi gbani kalẹ̀ lọ́wọ́ àwọn afàdúrà játọ̀ mọ́ èèyàn dànù ẹ̀yin náà wo fídíò yìí lórí ọ̀tá nítorí Ọlọ́run. We cancel the Tinubu presidency in Nigeria. We decree from this altar that result will not stand, that you will raise up a mighty wave of opposition, mighty wave of resistance until that election is cancelled. Ó wá jẹ́ pé Ọlọ́run dá pásítọ̀ yẹn lẹ́ni torí ẹ̀ pé tó bá jẹ́ pé Ọlọ́run dá lóòótọ́ ní dá ẹni tó yẹ kó máa bá congregation sọ̀rọ̀ tí orí ẹ̀ bá pé tí kò bá mọkun mẹ́kọ tí ọpọlọ rẹ̀ ò bá dàrú ó yẹ kó mọ̀ pé n táwọn sọ pé kò ní ṣeé ṣe yẹn Ọlọ́run ti ṣe àwọn ò nídìí láti máa bá Ọlọ́run jìjàkadì mọ́ abẹ́ ẹ̀rọ lórí burúkú tí ń bọ́ Ọlọ́run jìjàkadì tó bìlífù wípé n táwọn sọ tọ́lọ́run ò gbà yẹn àwọn sì ń láti fọ́ọ̀sì Ọlọ́run láti gbà abẹ́ ìwọ nǹkan tó sọ wọn gbọ́dọ̀ kọ́mọ́dì clear rẹ̀ kí wọ́n mọ̀ fún sàtífíkẹ́tì kan ṣe kínní kan ẹgbẹ́ ọ̀ràn dandan tí ẹni yẹn ń sọ ó nìkan dẹ̀ kọ́ ṣe rí nísìtẹ́yìn diaspora ṣe rí i pé mò ń múrú àwọn nǹkan ìwáyé wá sójú ìbọn yín kì í ṣe pé ó wù mí láti máa fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn ṣe hàn yín ṣùgbọ́n ìdí tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kọ́rọ̀ mi ó dá lérí pé nǹkan kan tí mò ń sọ̀rọ̀ lé lórí lélẹ́yìí kò bọ́mọ Haúsá bá
ṣe ránkà dédè fọmọ Haúsá tọmọ Yíbò ń ṣe kedúódùmá fún ọmọ Yíbò. Ẹ jẹ́ káwa náà gbéra wa lárugẹ ní ìsọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan. Ẹ jẹ́ ká stop fífẹnu sáta ara wa. Àwa Yorùbá ò dáa, àwa Yorùbá ò sùn. Ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó jáde lẹ́nu wa mọ́. Gbogbo ń tà ń rí pátápátá tá a fi sọ pé Yorùbá ò dáa, Yorùbá ò sùn. Bẹ́ẹ̀ náà ló wà nínú ìran Yíbò, bẹ́ẹ̀ làwọn Yíbò rí. Bẹ́ẹ̀ ló wà nínú ìran Haúsá, bẹ́ẹ̀ làwúsá ń rí. Bẹ́ẹ̀ ló wà nínú ìran Fúlàní, bẹ́ẹ̀ ni Fúlàní ń rí. Nítorí pé Ọlọ́run ò dá wa sáàárín wọn, ibi tó dá wa sí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ là ń rí. Ẹ má kọ̀ndẹ́mù ìran ọmọ Yorùbá mọ́. Ẹ má jẹ́ ọjà táwọn èèyàn lomi bá ti ń kọ̀ndẹ́mù wa, báwa náà ṣe ń kọ̀ndẹ́mù ìran míì. Kò sí tó burú nù yẹn. Bó tún gbà tó bá jẹ́ pé àwa Yorùbá náà la tó ń ràn wọ́n lọ́wọ́. Àti ẹ̀gbọ́n àwọn Yorùbá tó jẹ́ wípé wọ́n bí wọn sílẹ̀ Yorùbá ni wọn ò kì í sọmọ Yorùbá. Bóyá Yíbò jí àwọn bá sùn ó wá doyún, bóyá Yíbò ni bàbá wọn tí ìyá jẹ́ Yorùbá, bóyá Yíbò ni ìyá wọn tí bàbá jẹ́ Yorùbá. Agbóòrú àwọn yẹn tí ẹ̀jẹ̀ kejì yẹn bá gùn wọ́n sọ contrary sí tó lè jẹ́ opinion ọmọ Yorùbá. Àdé gbọ́dọ̀ bínú, ṣùgbọ́n a ti mọrú wọn, a ti mọ̀ pé eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ pé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà lélẹ́yìí. Irú wọn á rìgáàdì wọn bẹ́ẹ̀ ni pé eléyìí ìsọmọ Yorùbá, á fi Yorùbá ni. Òun làwọn tẹ́ máa ń rí tẹ́ máa ń sọ kọ́mẹ́ǹtì nígbà tó pọ̀lọpọ̀ èèyàn bá pọ́n mi lé gan tẹ́ ẹ ṣàdúrà fún mi tẹ́ ẹ ṣàdúrà fún ọmọ mi nínú kọ́mẹ́ǹtì. Ẹ ní ṣaláì ráwọn amọ̀kọ́mẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí wọ́n sọ tó wù wọ́n. Wọ́n kàn irú àwọn yẹn èyíkéyàn mọ̀ ṣaláì ká ni, because ẹ lè rí dídùn nìkan, á rí kíkan. Bí Ọlọ́run ṣe kọ́ pé èèyàn ó rin ọ̀nà rẹ̀ débi ìyè nìyẹn. Tó bá ti wá bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ń dùn, tí ò sí nǹkan kan tó kan, tí ò sí ẹnì kankan tó sọ̀rọ̀ aburú sí ẹ, tí ò sí ẹnì kankan tó ṣe nǹkan kan sí ẹ, gbà pé ó dùn o, ṣùgbọ́n kò lè pẹ́. Dídùn tó dùn yẹn kò lè pẹ́. Ṣé ẹ rí kó dùn, kó pọ̀, kó pẹ́, ó láwọn tọ́lọ̀ máa ń yọ̀ǹda ẹ̀ fún. Àwọn tọ́lọ̀ ń bá dẹ̀ ń yọ̀ǹda ẹ̀ fún, ẹ rí wọn mọ̀ àwọn tí wọ́n mọ̀ táyé láti criticize ni. Ẹ wò báyé ṣe criticize Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó. Àwa tá à ń tẹ̀lé gan, àwa náà ń sọkàn ọkùnrin ni. Nígbàgbọ́ pé Ọlọ́run lè gbé débẹ̀ torí àti rí wa pé nígbà tó jápá wa ọmọ ìyá rẹ̀ gangan lọ tá kí wàá lọ assurance pé yóò wọlé. Because tó bá jẹ́ wípé kò rí nǹkan kan gidi lókè ọya nígbà tó ṣe pé ọmọ tiwọn náà wà nínú àwọn tó contest tí ò rí nǹkan gidi ní south, ẹ rí i pé kò lè dórí ipò tó dé yẹn. Ìdí tó fà á téèyàn fi máa ń ṣe rere tí ẹ bá ń bú ẹ kí wọ́n máa gbé ẹ ṣépè, ìwọ máa ṣe tó ń ṣe lọ, Ọlọ́run ń rí gbogbo ohun tó ń ṣe. Now ṣe rí, mo ń sọ fún wa pé a nídìí àti bú àwọn Christian torí kì í ṣe gbogbo Christian ló jẹ́ ọ̀tá wa. Pàápàá jùlọ bó bá ti jẹ́ pé àwọn Christian ní Yíbò tí gbogbo wọn bá jọ̀tá wa, àti pé gbogbo wọn kọ́ ló jọ̀tá wa, but mo tún wá fẹ́ sọ pé ká ní gbogbo wọn ni wọ́n jẹ́ ọ̀tá wa, àwọn Christian ní Yorùbá ń kọ́. Bàbá alálùbáríkà tó jẹ́ ọmọ Yorùbá tó mọ̀ pé tó ń bá sọ nǹkan kan favour Yorùbá, wọ́n lè criticize òun tí ó sì bẹ̀sù bẹ̀gbà tó wá gbé ọ̀rọ̀ Yorùbá kárí, tó lè jẹ́ wípé nínú chọ́ọ̀chì ẹ̀ Yorùbá wà ń bẹ̀, Ìgbò wà ń bẹ̀, Bendelite wà ń bẹ̀, Haúsá wà ń bẹ̀, àwọn other tribe, gbogbo tribe tó ń bẹ Nàìjíríà ló wà nù chọ́ọ̀chì ẹ̀, congregation ẹ̀. Ṣùgbọ́n tí ó bẹ̀sù bẹ̀gbà láti sọ òtítọ́, ẹ dákun ẹ wò ó. At this juncture, I have a word for some Yoruba people whose stock in trade is nothing but a rancorous noise
characterized by bitterness and resentment about the ancestry of the former two-term governor of Lagos State, Asiwaju Bola Ahmed Tinubu. Hello. Carry your story. Shall I repeat myself? I say I have a word for those Yoruba and chorus elements, noise makers who had not achieved as much as Asiwaju Bola Tinubu had achieved, but they are always querying and worrying themselves about his ancestry. His trade users are quick to tell you he's from Iragbiji. That's where Jephthah came from. That's where he fled to. Oh, he's from Iragbiji in Osun State. He's not from Lagos State. As if that will resolve the issues that we face today. Please hear me loud and clear. Knowing the name of Asiwaju's biological mother or father or his place of birth cannot put food on the table of the hungry or create jobs for the unemployed and the unemployable. Despite his growing up challenges, the dangers and the detours of his life, he, like Jephthah in the Bible, delivered Lagos State and nearly all the southwest states from the onslaught of the PDP from 1999 to 2007. And truth be told, without his cooperation and political dexterity, the APC victory at the polls in 2015 and 2019 would have been impossible. People, please note that I'm not Asiwaju's brand manager and definitely do not endorse everything you might have read about his present or his past or his lifestyle, his politics or his businesses. His spokesman can do that for him. All I know is that just as every saint has a past, every sinner has a future, and the best of men are still men at the very best. Frankly speaking, I'm not very sure that many of his trade users would have survived if they had gone through the vicissitude of life that Asiwaju Bola Tinubu went through. Therefore, those who are envious of him and those who desire to take his past lot should stop their useless talk about him and busy themselves with what can add value to society. Furthermore, no right-thinking person would describe himself as a self-made man. In the words of George Matthew Adams, there is no such thing as a self-made man. We are made up of thousands of others. Everyone who has ever done a kind deed to us or spoken the word of encouragement to us has entered into the makeup of our character and of our thoughts as well as our success. I think this was the basis of the relationship between the late Iyaloja Abibat Mogaji and his adopted son Asiwaju Bola Ahmed Tinubu. Therefore, the latter calling the former his mother is not only proper, it is also honorable. It is those demonizing their mother and son relationship that should find something profitable to do with their time. Asiwaju Ahmed Bola Tinubu did not and could not choose his biological parents, yet no one can forbid him from choosing his role models or stop him from changing his name. To his credit, like Jephthah the Gileadite, he had fought many battles on behalf of Yoruba people and won despite his rough beginning. And God does not need anybody's permission to put such in his hall of faith despite their past deeds and ancestry. In the words of Roman philosopher Seneca, he said, it is a rough road that leads to the height of greatness. I hope my admonition is well received. Let me tell you why you must receive it, because I want to round up. I was at home when messages were sent to my phone, my WhatsApp. Elder statesmen who are string bedfellows suddenly came together. They said, in order to deliver Yoruba people, we must come together. These are string bedfellows. And their representative came to my home and said, Pastor, they've put my name there. They didn't consult me before they put my name.
And they put other eminent Yoruba people there also. Men of the cloth and those who are naked. So we are doing a conference sometimes in January so that the Yoruba people and the people of the South can take a position against the onslaught of the enemy, of their perceived enemy. So I asked the man who came to my house a question. I said, who are you planning to kill? He said, no, we are not planning to kill anybody. We just want to do what is right so that Yoruba people can be free. So that's fine. I said, this person and this person are sworn enemies. How did they become friends? He said, for a common cause. I said, no. When Pilate and Herod agreed, it was because they wanted to kill Jesus. Who do you want to kill? I reasoned straight from scripture. Then I told him what he was not ready to listen to. I said, have you gone to Asiwaju Bola Ahmed Tinubu for a buy-in? He said, yes. We have reached him and he said, we agree totally. He's going to play ball with them, but there are some things to be agreed upon later. And the week after, Asiwaju Bola's group also fixed the same date in the same Ibadan city for their own summit, summoning all the governors of Southwest and all the Yorubas to be there. Who will follow the others? Nobody. Do you understand me? Look, I'm telling you the truth. Accept your humble pie, eat it. When you were sleeping, Ashbola Bala Tinubu was working day and night. He secured Lagos, secured Ogun, secured Oyo, secured Osun, secured Ekiti, secured Ondo, secured Edo. And you say it's a nobody or there. And you think he labored that much to now say, come and take. No. He's not a fool. Jephthah is not an idiot. Stop all this nonsense about ancestry. You will kill your heroes. And those who can deliver you, you will put them aside and nothing will happen. All these Shakabula leaders, they don't have machine gun. All they have is Shaka. You know what Shakabula is? Then gone. He that has ears to hear, let him hear. I'm not afraid of anybody. Ojo Benny Kosore and Ejiri. Stop plotting, scheming against someone. He had his past, you have yours. Even Pope has a past. Don't let me expose your men of God, though. Because they all have their past too. And before I expose them, I should look inward. I have my past too. And you do too. You have no past, you have no future. Stop all this rancorous noise of bitterness. Look, I would defend the rights of even my enemy when they have that right. Has he done something with power? Yes. Has he done all things well? No. But he did his best. You can't give more than what you have. Therefore, let's sit around the table and say, these are the challenges. Jephthah, we need you. Do you know how long ago I told the Yoruba elders to do this? Over 10 years ago. They're now going around, milling around him. You understand me? We are going to fix this country. And nobody has a monopoly of wisdom to do it. I know what I'm saying today will create a lot of backlash on social media. You understand me? Call me names. I know my name. Say what you like about me, but let's face it. I think I need to stop. If these worthless men, like the ones with Abimelech, they perish with him because they did evil. But those who turn around, God still use them. Ṣé ti rí ẹ̀yin èèyàn mi nínú ìfìmọ̀ṣọ̀kan wa lápá Ìgbò ò ṣe lè ká wa o. Nínú ìfìmọ̀ṣọ̀kan wa lápá Haúsá ò ṣe lè ká wa o.
nínú ìfìmọ̀ṣọ̀kan wa lápá Fúlàní ò sì lè ká wa o. Àbá ti gbàgbé gbogbo àwọn nǹkan tó kọjá sẹ́yìn ni. A ti gbàgbé báwọn kan ṣe tì wá tá a kọlura wa. A ti gbàgbé iye ẹ̀mí tó bọ́, iye ẹ̀mí tó ṣòfò. Tá a bá gbàgbé, ẹ jẹ́ kọ́mọkùnrin yìí rán wa létí. In the year 1965, Olusoyinka did something very, very crazy. The Western region was boiling at this point. The rift between Ladoke Akintola and Awolowo had led to a lot of riots, major among which was the Operation Wete. Wete literally means wetam, not with water, petrol. The houses and properties of politicians were literally doused in petrol and were burnt. Even some politicians themselves were burnt. People were being killed by necklacing. Necklacing is when you put tie around somebody, pour petrol on them, and burn them alive. The Western region was literally on fire. It was nicknamed Wild Wild West. This violence was mostly carried out by the acolytes of Awolowo. Somehow, Akintola had connived with the federal government led by Tafawa Balewa in Lagos. They found Awolowo guilty of treason. He had been accused of plotting a coup, and they sent him to jail. Now, fast forward to 1964, there was a regional election to be conducted. Awolowo was in jail at this time, and the people were angry. They had waited patiently to remove Akintola by the ballot box. Akintola knew he wasn't loved by the people. Although he was the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, he knew he wasn't popular among most of the Yoruba people. But he was determined to win by fair means or foul. His deputy had boasted publicly that even if the people don't vote for them, they were going to win. And that was exactly what happened. The people did not vote for NNDP, Akintola's party, yet Akintola won. How? With the help of the federal government, Tafawa Balewa in Lagos, Akintola rigged the election. Clearly, it was so obvious. The press nicknamed Akintola the chief priest of election rigging. The people felt cheated. One of the people who couldn't just sit by and do nothing was Kongi himself, the man, Wole Soyinka. He was just an ordinary lecturer at this point, nothing about the Nobel Prize. In fact, he was just 30 years old. Now, the election results were to be announced in the broadcasting house here in Ibadan, and Wole Soyinka was determined to stop that announcement. According to him, that announcement would be a ceiling of the theft. So what did he do? Wole Soyinka, who was living in Ibadan at this point, armed himself with a gun and went to the broadcasting house. He held the person who was supposed to play the premier's tape at gunpoint. He removed the premier's tape, substituted it with his own pre-recorded tape, and then played it. Now, when the tape was played, instead of the people to hear the election results, the falsified election results, they heard the voice of Wole Soyinka calling the premier, Akintola, a thief and telling him to return his stolen mandate. It was crazy. The broadcasting house was heavily guarded by the police at this time. Yes, Soyinka found a way in, alone, and did what he did. He knew he could have been shot, yet he did it. After the whole drama, he fled to the eastern region, Enugu. The police searched for him all over the place, but he ended up surrendering himself to the police at Iyagoku police station here in Ibadan. He was taken to court and charged for armed robbery, which carried a life sentence. The judge was the famous Justice Kayode Esho. The craziest thing was that Soyinka won the case. This western region wahala was the major event that led to the January 15 coup. Less than a year later, Akintola was killed in that coup, and later Soyinka would find himself in trouble again. This time, there was no escape. He was thrown into jail by Yakubu Gowon. Ṣẹ́rí, ìwọ tó o bá kéré nígbà ogun wẹ́ẹ̀tì ẹ̀, bọ́mọ bàbá ìtàn yóò sábà àrọ̀bá. Àrọ̀bá ni wọ́n sì pè ní bàbá ìtàn. Ìwọ tó wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n sọ yìí kò ṣẹlẹ̀ lójú rẹ, bóyá o kéré tàbí o tiẹ̀ tí ì wáyé tàbí o tí ì gbọ́n mọ ní tó ń ṣẹlẹ̀ lásìkò yẹn, ìtàn lẹ gbọ́ yẹn. Ìtàn lẹ gbọ́ yẹn. Ẹ wá wo iye ẹ̀mí ọmọ Yorùbá tó ṣòfò. Ẹ wo iye dúkìá ọmọ Yorùbá tó ṣòfò. Tó sì jẹ́ wípé àwa ni wọ́n dojú ẹ̀ kọra wa. Tá a bẹ̀rẹ̀ sí ní para wa. Tá a bẹ̀rẹ̀ sí ní fi dúkìá ṣòfò. Tá a bẹ̀rẹ̀ sí ní jólé ara wa. Tá a máa mú odidi èèyàn. Ntọ́mọ Yorùbá ò kì í ṣe tí wọ́n dáná sun. Mo rántí ńgbà náà lọ́hùn. Ẹnìkan tí mi ò fẹ́ dákọ lóńdó. Ńgbà tí wọ́n pa tó wọ́n sun. Wọ́n tó ń yí ẹ̀yìn ẹ̀ padà báyìí pé iná ò tí ì mú bí. Kì í dẹ̀ ṣe èèyàn kékeré, ẹni tó lórúkọ dáadáa láàrin àwa Yorùbá ni. Ẹ̀yin wọn Yorùbá, n tó kù fún wa ń sìn ní ìṣọ̀kan. Mo tó ń sọ fún yín, ẹ̀yin lẹ ń lísìn sí wa, ẹ̀yin lẹ ń jẹ́ káyé máa gbọ́ wa because n tẹ́ ẹ̀ ń sọ ń pa wa ẹlòmíì nínú yín tá a bá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá tọ́ọ̀chì ẹ̀, ó máa share rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ group. Ẹ wá wo iye àwọn èèyàn tí ó tún wò níbẹ̀ yẹn. Bó bá jẹ́ pé iye àwọn èèyàn tó wò níbẹ̀ yẹn
ẹ rí i pé n tó ń di tọ́rọ́ kọ́bọ̀ fún àwa náà nìyẹn. Ó lè mọ́jọ owó kan tó ṣe ṣùgbọ́n tó bá ṣe pọ̀ sí ni ó ṣe tóbi sí. Ìyẹn ni advert kọ̀ọ̀kan tí wọ́n gbé lórí ntẹ́ ń wò yẹn bí àwọn èèyàn bá ṣe wò ó tó. Ṣé irú èmi ṣé àtẹni tó ń bú mi àtẹni tí kì í bú mi ṣé mo lè fi gbogbo ẹnu condemn wọn? Mi ò lè fi gbogbo ẹnu condemn wọn, màá kàn máa sọ̀rọ̀ ń pa àwọn tí ò ṣe dáadáa sí mi. Màá dẹ̀ máa sọ ń pa àwọn tó ń ṣe dáadáa. Torí pé ẹni tí ò ṣe dáadáa yìí náà, àwọn tí mo ní wọ́n ń give bad comment yìí náà, wọ́n ti wo ohun tí mo sọ. Níwọ̀n bá ìgbà tó dẹ̀ ti wo ohun tí mo sọ, advert bíi 2-3 ti wọlé sí orí n tó wò. Automatically èébú tó bú mi kò yẹ kó dùn mí. Torí o ti san nínú owó ọ̀rọ̀ tí mo sọ yẹn. Sẹ́rí, tá bá lè ronú jinlẹ̀, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la need. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la need láti máa gbé sórí. Ọ̀pọ̀lọpọ̀ ń tá need láti gbé sórí àgbé sórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò need tó jẹ́ pé bọ́ ti wá ó ti lọ náà tó yẹ ká gbàgbé. Ẹ rí i pé mo máa ń sọ̀rọ̀ diaspora. Kì í ṣe pé lásìkò ilẹ̀ yẹn diaspora ṣẹ̀ṣẹ̀ jọjú o. Kì í ṣe lásìkò yìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ important yín o. Ṣùgbọ́n kíní kan yà mí lẹ́nu torí mo ṣẹ̀ṣẹ̀ rí fídíò yẹn ni. Àṣé àwọn ọ̀rọ̀ kan tí mo sọ fún ẹ̀yin diaspora, àṣé bàbá wa ọlọ́pọlọ kan tó ní ọpọlọ gidi táwọn èèyàn respect, bàbá wa Chief Bọ́lágì, àṣó ti sọrú ẹ̀ fún yín lórí, àṣó ti sọrú ẹ̀ lórí ẹ̀yin fún ẹ̀yin ọmọ, àṣé wọ́n ti sọrú ẹ̀ fún ẹ̀yin diaspora rí. Ẹ dákun ẹ wò. If population makes Nigeria the giant of Africa, then the Yorubas are Africa's giant nationality. I say this not because I want us to gloat. Numerical strength of itself is nothing to gloat about. What I'm trying to do is to remind us of what must be our historical responsibility in Nigeria and Africa as humanity approaches the next millennium. For too long, my dear brothers and sisters, Africa has been outside the orbit of modern progress. We, the Yorubas, must accept the challenge of setting the pace for the much needed cultural, scientific, and technological renaissance in Africa. Now, I'm particularly concerned about the preservation of our language in the diaspora. And I want to commend, as Dr. Maji Ayiloge said here, about those who've been doing a lot of work in that respect. Whether we live in London, or Toronto, or Paris, or Abidjan, or Houston, or Washington, or Atlanta, Yoruba children must be taught to speak Yoruba. We know from child psychology that children are able to speak simultaneously up to 6 languages. And I just want to say, at the risk of being modest, I am a living example. When I was young in Kaduna, I spoke Hausa, Igbo, English, and Yoruba fluently. And so there is no excuse whatsoever for any of our children to lose the Yoruba language simply because we live abroad. It will be a dereliction of parental duty when a child loses the language of his or her ancestry. And because language is the most important vehicle for culture, a child who loses his or her language has lost a cardinal portion of his or her culture. Members of our beloved Equitable Yoruba must find ways to establish Yoruba language institutes to redress past errors of neglect in this regard. My brothers and sisters. Cherry, ẹ dákun, ṣé ẹ mọ̀ tó jọ mí lójú jù nínú gbogbo ohun tí wọ́n sọ?
ẹ rí i pé ó ti tó bí fídíò 3 àbí 4 tí mo ti ṣe sẹ́yìn tí mo fi ń bẹ ẹ̀yin diaspora wípé ọmọ yín ẹ ní láti jẹ́ kí ọmọ yín gbọ́ Yorùbá. Iná lé ni ọmọ ẹranko yà gbẹ̀yìn. Wàláì mo tún fi Ọlọ́run búra. Wàláì mo tún fi Ọlọ́run búra. Wàláì mo tún fi Ọlọ́run búra. A ní òmìnira ní ilẹ̀ Yorùbá. Ọjọ́ tí ó jẹ́ ni mi ò mọ̀. Ṣùgbọ́n nígbà tá a mọ̀ pé táwa kan gbà pé torí tó fi ń ká wa lára bẹ́ẹ̀ náà ni tá a gbà pé dandan ká ní òmìnira yẹn ló lè yẹ wá, ló lè sọ wá dolóríire, ló lè mú àwọn ọmọ wa làákàn láàká. Ṣá wá ní ìdí láti ṣe pẹ̀lágídí ni. Tá a bá fọwọ́ sùúrù múra wa, á bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a jọ ń sọ yóò wọra wa létí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ̀lé ọ̀rọ̀ pé ẹ̀yin diaspora ẹ jẹ́ kí ọmọ yín ó gbọ́ Yorùbá. Ẹ jẹ́ kí wọ́n sọ òyìnbó sí wọn nílé ìwé. Tán bá ti délé tán ẹ jẹ́ ó jẹ́ pé Yorùbá lẹ́yìn pẹ̀lú wọn máa sọ. Irú ẹ̀ kan ti kọ́ wa lọ́gbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. I don't think Yorùbá. Sí ò tó gbọ́ Yorùbá. Ẹ wo nǹkan bàtàbàtà tó gbàdànù lọ́wọ́ ẹ̀ o. Ẹ wo nǹkan bàtàbàtà tó gbàdànù lọ́wọ́ ẹ̀ o. Nígbà tó bá fẹ́ rúùlù Yorùbá, bó ni àṣà àti ìṣe Yorùbá, báwo ni ò ṣe ní táwa níwọ̀ ló kàn ìwọ ni kó wá rúùlù wa. Bẹ́ẹ̀ àwọn ọmọ yín, àwọn ni ó padà ṣe ni wọ́n padà ṣe pírẹ́sídẹ́ǹtì ilẹ̀ Oòduà yìí. Àwọn ni wọ́n padà ṣe mínísítà. Àwọn ni wọ́n padà ṣe rep. Àwọn ni wọ́n padà ṣe sínétọ̀. Àwọn wọ́n padà ṣe gọ́fúnọ̀ stéètì kọ̀ọ̀kan. Àwọn náà ni wọ́n padà ṣe chairman local government. Àwọn ni wọ́n padà ṣe speaker state speaker house of assembly. Àwọn wọn ó sì councillor. Àwọn ọmọ tí yín yẹn náà ni nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó yé wọn torí ibi tẹ́ ẹ wà lénìí. Ẹ̀yin èèyàn mi, ẹ máa múra àti súnmọ́, ẹ máa múra àti wálé. Àsìkò ń bọ̀. Ṣé rí ẹni tó bá jẹ gbèsè tó dá 20 ọdún fún ẹni tó jẹ ń gbèsè kó má yọ̀ o, kó má yọ̀ rárá. Ṣé wá rẹ̀ tí wọ́n jẹ ń gbèsè tí wọ́n dá 20 ọdún fún pé 20 ọdún ní rí gbèsè ẹ san kó má bànújẹ́ o. Tó bá pẹ́ tó bá yá 20 ọdún yẹn ó ń bọ̀ wá kú ọ̀la. Èyí tó dífá fún pé any moment from now ni a lè rí òmìnira alẹ̀ Yorùbá gbà. Ẹ dákun kí ló sọ fún ọ pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí ni ó ṣe ọ̀nà rẹ̀? Dákun torí Ọlọ́run mo fẹ́ kó o sọ fún mi torí pé gbogbo yín mọ ẹ̀jẹ̀ tó wà lára wọn tẹ́lẹ̀ o. Bó bá ti ẹ̀jẹ̀ wípé ó dàbí ìgbà téèyàn fi ẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde kóun náà lè bá a dé ipò tí ó ti lè pàṣẹ tó ti lè implement gbogbo nǹkan tó wà lẹ́mìí ara rẹ̀. Gbogbo wa la rí wípé wọn ò bá wọn kàbá ṣe. Wọn ò bá kàbá ṣe. Dásíwá tí kábà òfin nífẹ̀ẹ́ kí wọ́n dórí ipò yẹn. Ṣé ìyẹn lásán kò ti yẹ kó fu wá lára ni? Pé wọ́n mọ tí ó tó gbé dání, wọ́n mọ tí ń bọ̀ á ṣe. Ẹ dákun èèyàn wà. Ojú ò ní tì wá. Mo fi Ọlọ́run Olódùmarè mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. Ṣe rí màá wá mú nǹkan kan wá. Ẹ̀yin èèyàn mi, síbẹ̀ mọ̀ wípé kàkà kéèkì ni wọ́n ṣakápò ẹkùn kálukú ó sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Àbí ní Nàìjíríà báyìí ẹ ti mọ̀ pé ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì báyìí kí kálukú ó kó ẹ̀kọ́ kálukú ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá nínú o. Ṣùgbọ́n kì í ṣe ti jà, kì í ṣe ti wàhálà, kì í ṣe ti ká gbógun sí ìjọba. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lè mọ̀mọ̀. Oríṣiríṣi nǹkan làwa ń rí lójoojúmọ́ ní Nàìjíríà tó fi dá wa lójú wípé
ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní báyìí ọmọ Yíbò ti ń jà fún Yíbò ọmọ Haúsá Fúlàní ti ń jà fún Haúsá Fúlàní kí wàhálà wò ń dà wá láàmú tọmọ Yorùbá ò ní jà fún Yorùbá kí láà ló ń ṣe wá tọmọ Yorùbá ò ní jà fún Yorùbá ẹ dákun torí Ọlọ́run ẹ wò bí bàbá Akíntọ́lá ṣe gbọ́ òyìnbó tó ẹ dákun tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá ń sọ Yorùbá ẹnu wọn bá ṣe gbọ́ Yorùbá tó yẹ ni wọ́n ṣe gbọ́ òyìnbó tó ẹ wò bí bàbá wa Jásí ṣe gbọ́ òyìnbó tó nítorí pé wọ́n gbọ́ Yorùbá gan ni wọ́n ṣe gbọ́ òyìnbó yẹn tó yẹn ẹ wò bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa Báfẹ́mi Awólọ́wọ̀ bọ́n ṣe gbọ́ Yorùbá tó nítorí tí wọ́n fi gbọ́ bí wọ́n ṣe gbọ́ Yorùbá tó yẹn ni wọ́n ṣe gbọ́ òyìnbó tó ẹ dápẹ́ wá lọ wo bàbá wa Wọlé Ṣóyínká tí bàbá bá farabalẹ̀ bá yín sọ Yorùbá òyìnbó kankan ò ní jáde nínú ọ̀rọ̀ wọn tó túmọ̀ sí pé bí wọ́n ṣe gbọ́ Yorùbá tó ni wọ́n ṣe gbọ́ òyìnbó tó yẹn kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ bàbá wa Bọ́lá Ìgè kọ́lọ́ ń bá mi fi ọ̀run kẹ́ bàbá wa Bọ́lá Ìgè wọ́n fẹ́ gbọ́ Yorùbá bọ́ sódì bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ gbọ́ èdè òyìnbó bọ́ sódì mo rántí ọdún yẹn lọ́hùn tí wọ́n wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ ọ̀rọ̀ kan gbà náà mi ò lè gbàgbé láéláé gbogbo wa tí n bá ti rí nǹkan tó jẹ mọ́ ní máa ń wá sórí mi bàbá wa Bọ́lá Ìgè ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ bá gbogbo Ọ̀yọ́ state sọ gbà náà lọ Yorùbá pọ́nbélé burúkú náà fi sọ wọ́n ní èmi ni ọmọ yín Bọ́lá Ìgè ẹni tí ó kọ́kọ́ jẹ gómìnà apàṣẹ wàá èyí tẹ́nìkankan ò jẹ rí wọ́n wá ní àsìkò tí mo dórí oyè yìí ọba kọba tàbí ìjòyè kíjòyè tí kò bá fìdí mọ́ ìletò rẹ̀ ìjọba èmi Bọ́lá ọmọ Ìgè ò ní bẹ̀sù bẹ̀gbà láti yọ ọba náà bí ẹni yọ jìgá oṣù mẹ́fà àwọn èèyàn ń pariwo ọ̀rọ̀ yẹn ni tó bá jẹ́ pé òyìnbó ni wọ́n fi sọ kò lè ní value tó bá jẹ́ òyìnbó ni wọ́n ti fi sọ mo lè mọ́ lè repeat ẹ̀ nítorí pé mi ò gúgú gbọ́ tó bẹ́ẹ̀ òyìnbó mélòó mo gbọ́ bí mo bá tiẹ̀ wá lè repeat ẹ̀ nítorí pé kì í ṣèdè mi kò lè mọ́ àṣì mi lẹ́nu wọ́n ní èmi ni ọmọ yín Bọ́lá Ìgè ẹni tó kọ́kọ́ jẹ gómìnà apàṣẹ wàá èyí tẹ́nìkan kan ò jẹ́ rí wọ́n wá ní ìjọba èmi Bọ́lá ọmọ Ìgè kò ní bẹ̀sù bẹ̀gbà láti yọ ọba kọ́ba tí ò bá fìdí mọ́ ìletò rẹ̀ bí ẹni yọ jìgá nítorí pé ọ̀rọ̀ yẹn jẹ́ Yorùbá ó wá wúwo tó wá tóbi gan gbogbo ayé wá ń gbé bí ọdún kan ní àwọn èèyàn fi gbé ìdí nìyí tí mo tó fi repeat ẹ̀ lẹ́lẹ́kejì torí bí ọ̀rọ̀ yẹn ṣe tó ní máìdì mi tó bá jẹ́ òyìnbó ní jábútẹ́ ni àwọn ọba wá sí start ìgbà yẹn ọba jáde ní ìlú wọn ò ní sọ fún gómìnà ìgbà tí òpin ti dé bá nìyẹn nǹkan tí constitution dẹ̀ dictate ni wọ́n sọ bó tilẹ̀ jẹ́ pé bí ìjọba àwa àti ara wa bá dé àwọn ọba ò ní sí nípò tí wọ́n wà ní àsìkò yìí mọ́ torí ipò yẹpẹrẹ ni àwọn ọba wa wà báyìí ordinary local government chairman ló lè yọba ordinary local government chairman ní sanwó oṣù fọ́ba so bí local government bá wá sanwó oṣù fọ́ba so báwo ni ọba ò ṣe ní dẹrú local government chairman nínú ọba nínú orúkọ ọba ni wọ́n sì ti yọ ìjọba wọ́n ní Bíbélì sọ pé ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ yín ìmọ̀sí mi ni wọ́n fi wà nípò ẹnikẹ́ni tó bá gbé ogun sí aláṣẹ wọn a ó pa wọ́n run mi ò mọ section tó sọ but ẹnìkan ti sọ lójú mi tán kà lójú mi rí èyí sì lè gbàgbé láéláé ọjọ́ yẹn náà ni bàbá yẹn sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ kan fún mi tó fọ́nì gan tí wọ́n ka kínní yẹn pé wọ́n ní Bíbélì sọ pé àti lé ọjọ́ náà
obìnrin méje yóò dì mọ́ ọkùnrin kan pé àwa ó jẹ oúnjẹ ara wa a ó sì wọ aṣọ ara wa nìkan jẹ́ kí a fi orúkọ rẹ pè wá ká lè mú ẹ̀gàn ara wa kúrò. Ṣé yẹn ò tí ì dé báyìí? Ṣé tí Bible sọ yẹn ò tí ì dé? Àwọn obìnrin kan máa jàjà òṣì ọkọ mi ń fẹ́ oyin ẹnìkan láre. Ṣé tọkọ yín ò bá fẹ́yàwó méjì mẹ́ta bóò ni gbogbo obìnrin ó ṣe wà nílé ọkọ? Bóò lọmọ tẹ́yìn náà bí ilé ayé yín ò ṣe ní lélẹ̀ bóò ni ó ṣe rọ́kọ fẹ́? Kí ni réṣíò ọkùnrin àtobìnrin? Ọmọ Yorùbá ẹ jẹ́ ká wá lò fẹ́ o, ẹ jẹ́ ká wá lo ìfẹ́ o, àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àdáyébá wa ló fara mọ́ kí èèyàn ní obìnrin, ó lè jẹ́ kan, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta, ẹ̀sìn mùsùlùmí bá lórí 4. Nítorí pé àwọn ti padà rí, àwọn bàbá ti wá ti padà rí ọjọ́ ọ̀la, wọ́n ti mọ kí ni ó padà ṣẹlẹ̀ lọ́la. Àníṣe kí síbí tá ń lò ń sìn tá fi ń mú nǹkan yẹn kó tó dáyé ni àwọn ọmọ aládé ti ń fi ìgbákọ báyìí, ìgbákọ gígùn báyìí náà ti ń fi mu ẹ̀kọ. Píríǹtì tán tọ́ káàkiri sí yẹn kí píríǹtì ò tó dé ọmọ aládé ti ń dé láàlì. Ẹ dákun kí lẹ ṣe fi àwa ọmọ Yorùbá wé ìrankíran kan? Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀, Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀. Àwọn ará Cuba ẹ wò wọ́n, Yorùbá ni wọ́n rẹpẹtẹ mẹ́yẹn, ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ọ̀pọ̀lọpọ̀ ibì kan làwọn ọmọ Yorùbá tí wọ́n tún jẹ́ aláwọ̀ funfun nítorí pé a kó bàbá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rú, great grandfather wọn a kó wọn lẹ́rú àtàwọn fún ẹrú àtàwọn lẹ́rú. So wọ́n wá Ọlọ́run wá fi pọ́n wọn lé, kì í ṣe pé ṣe ni wọ́n pa wọ́n, wọn ò tẹ̀ wọ́n lọ́dàá. Àwọn náà wá ní àǹfààní àti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ òyìnbó. Ìgbà tí wọ́n bá wá fẹ́ bí ọmọ yẹn á wá jẹ́ ẹ̀jẹ̀ òyìnbó àtẹ̀jẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọmọ tí kì í àwọn ọmọ yẹn nítorí pé àwọn ò kì í sọ máa lè, àwọn believe pé ilé bàbá àwọn yẹn òun ni ilé àwọn. Bẹ́ẹ̀ bá tiẹ̀ believe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà obìnrin ni wọ́n mú lọ tí ọmọ òyìnbó dẹ̀ bá ní àjọṣepọ̀ tó dẹ̀ lóyún, ṣẹ̀mù pé ẹ̀jẹ̀ Yorùbá ti wà lára ẹ̀. Ẹ wá wo iye àwọn yẹn tó wà ní diaspora káàkiri. Ẹ jẹ́ bára wa sọ tọrọ. Ẹ dákun ẹ wo ẹni tó wá fún mi ní ìró ayọ̀, ẹ wo ìró ayọ̀ lẹ́nu ọmọ òyìnbó. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kẹ́yìn náà bá mi fi ti ayọ̀ gbọ́ ìró ayọ̀ náà. Ẹ wò. I heard the Spirit of the Lord say, Nigeria, I am restoring you as if it never happened. Be strong and courageous, says the Lord. Be not discouraged, be not dismayed. Breakthrough is coming, favor is coming. Hold on to me, says the Lord. Do not lean on your own understanding. Trust in me with all your heart. Acknowledge me on all your ways, and I will direct your paths. Obtain grace and mercy from my Father's heart, says the Lord. Nigeria, your cities which were destroyed long ago will be built again. Your people will rebuild what has long been in ruins, building again on the old foundations. Nigeria, you will be known as the people who rebuilt the walls, who restored the ruined houses. Amen. Mo rò pé ti rí ìdùnnú ọ̀la tí wọ́n promise wa. Ọ̀la òun náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí o. So ẹ má bọkàn jẹ́, ẹ rí i pé ìlú ti pínra ẹ̀ ń sìn. Nídìí àti parọ́ fúnra wa jẹ. N tó ń bẹ ní ìlú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kọlọ́mọdọ́mọ yẹ ìgbé ni o. Ṣùgbọ́n àwa gbọ́n o, ọpọlọ ni Yorùbá fi ṣe nǹkan o. Ẹ má jẹ́ àdìtẹ̀ lórí ọmọ wa tó wà ń bẹ̀ yìí o. Ẹ má jẹ́ àgbójú agan lọ bá ọmọ wa tó wà ń bẹ̀ yìí o. Ọ̀rọ̀ tútù ní kẹ́ ẹ jẹ́ ká bára wa sọ o.
Aṣíwájú Bọ́lá Ahmed àwọn náà ti débi tí wọ́n fẹ́ dé lénìí. Ẹ̀yin ọmọ Yorùbá wa ṣe mọ̀ pé kì í dùn kọ́pọ̀ ṣókí báyìí ní ọbẹ̀ oge. Ibi tá a tàn rí dé lónìí rí o. Títí di àsìkò míì tí ń tún mú nǹkan mi wá sétí gbọ́ yín, mo kí yín pé ojú ò fẹ́ ra kù.